má bá bọ̀. Ọlọ́run fẹ́ kọfà. Bẹ́ẹ̀ ni a fẹ́ kọ́fà. Ẹ fẹ́ kọfà bí o fẹ́ kọfà. A fẹ́ kọ́fà. Mo fẹ́ kọ́fà. Ó dá ọ lójú pé Ọlọ́run fẹ́ ṣe awo. Bàbá aláà fẹ́ ṣawo. Igi ló dé bí ẹ pọ̀ tẹ́ wà níbi ìwọ ni àbámọ̀ pé ẹ tọ́ ń jẹun gbígbà pé èèyàn tó pọ̀ jẹ. Family man ni mí. Ọjọ́ báyìí lọ ni. Family man ni mí. Gbogbo ẹbí rẹ̀ lọ wá kó wá bí tó fẹ́ fi kọ́fà dìde bí wọ́n nìkan lọ wá bí tó fẹ́ kọ́fà. Eléré ẹbí lọ wá bí wá kọ́fà. Eléré ẹbí lọ wá bí wá kọ́fà. Mo sọ pé mo fẹ́ kọ́fà. A fẹ́ kọ́fà. Ẹ fẹ́ kọ́fà. Bẹ́ẹ̀ni. Ó dà tó dá ọ lójú pé ẹ fẹ́ ṣe awo. Mo fẹ́ ṣawo. Torí tí Ọlọ́run fẹ́ ṣe yìí ẹ̀ ń láyà kó wá wọ ni o. Ọ̀rọ̀ fá kúrò ní tí a mọ̀ tẹsẹ̀ bọ̀ tọ́ wà ní ẹ̀hún ò ṣe mọ́ ó kọjá abẹ́ o. Jọ́ láyà rẹ̀ jọ́ láyà akẹ́bọ̀ jẹ. Ṣọlá pa àmọ́ra tẹ́lẹ̀ ni. Sẹ́rí mo ti wà yìí. Mo ti pín ìṣẹ̀lẹ̀ pé ẹ̀yin kàn jẹ́ bíi pé ẹlẹ́ẹ̀kejì ẹ̀jọ́ kọ́ mi. Mo ti kọ́ mi mo ti mọ tẹ́lẹ̀. Mo ti gbé mo ti ṣe mo ti gbà yọ̀ǹda. Opportunity tún rèé mo ṣe rí ẹ̀yin tẹ́lẹ̀ ń jẹ́ pé àtúnjáwó ńlá ìkí tún wá kọ́ ọ̀dọ̀ yẹn kún ni. Mo mọ tẹ́lẹ̀ torí lágbà tèmi ti wà ní kékeré àmútọ̀nà wa ní fáàtì tèmi fẹ́ kọ́ yìí tó gbà mọ́ kiri báyìí mo lè máa lọ báyìí Ọ̀rúnmìlà bàbá Ọ̀rúnmìlà wọ́n kàn jáde sí mi ní háì wọ́n yà jùmọ̀ ní bàbá wọn ni pé àwọn kàn ní wá kí ọ̀nà máa wù èmi ló ti wọ́ báyìí àwọn ló ṣe báyìí wọ́n ló ṣe hàn èmi ló ṣe hàn àjọ máa ń jù síra wa báwọn àwọn gan tó ń jẹ́ni tẹ́ pé tó jẹ́ kọ́kàn mi wà pé kí n kọ́ báyìí. Sẹ́yìn tó kọ́ ń fá tẹ́lẹ̀ àbí ká ló ń sọ. Bàbá wa ni bàbá wa Ọ̀rúnmìlà. Orí Ọ̀rúnmìlà gègé. Sẹ́yìn ẹ̀yìn wọn ni ẹ̀jẹ̀ gbọ́ ẹ̀yìn gan ẹ̀jẹ̀ máa bá wọn. Mo rí wọn àjọ àwọn gangan ni wọ́n jẹ́ tó motivate yẹn o tó jẹ́ lómi náà fẹ́ gan àwọn gangan ni. Ọmọkùnrin yìí sọ́ni gbogbo yìí tó ń sọ yìí tí o ti ṣe tẹ́tọ́ fẹ́ kọ́ fá torí ha tó ń lọ tó sọ pé ní fámìlì ńlẹ̀ yìí ifá ṣíṣe yìí ṣe ń tá a mọ́ parọ́ lé lórí o. Èmi ní ìparọ́ tí mo parọ́ fún nǹkan fún yín nísìnyí. Ọ̀gùrọ̀ gbé kú eléku kọ́ fi lọ lè ṣe ẹja ẹlẹ́ja jẹ o. Ọ̀gbùrọ̀ parọ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tó lọ lè ṣe nǹkan míì fún wọn o. Torí ifá ni ó dorí òtítọ́ ńlá idáyé òtítọ́ ńlá ìdálẹ̀ ẹ̀fẹ̀ òtítọ́ ń sì ní lókè gbogbo ayé torí ẹni tó bá dalẹ̀ ẹ̀fá èrí burúkú ní í ṣerú wọn. Béèyàn bá ṣe ń tí ò yẹ kó ṣe irú wọn aṣòfò dànù. Gbogbo àhẹ òsítọ́ ṣeun tí ọba lọ lè gba tí ò yẹ kó gbà gbó Ọ̀rúnmìlà gbàgbó ẹgbẹ̀rẹ́ o yóò ṣe ń láburú o. Ẹ wò tọ́lọ́ máa ń la ni. Ṣé wo gba tí ò yẹ kó gbà ni. Nígbà èmi kan àwọn kan fi normal o. Normal tí Ọ̀rúnmìlà bá ti ní ọgbà ńlọ gbà. Ó ti yé sẹ́. Wọ́n sì ṣe ní tí mo bá ní ọ sí. Ṣé iná ẹ̀yin náà tún mú òfin tí wọ́n á lẹ́yìn ìfọ̀n Ọ̀rúnmìlà ni. N ò ní lófin lẹ́yìn ìgbà tí Ọ̀rúnmìlà gẹ́gẹ́. Nígbà tó di ayé. Ṣáàjọ kọ́kọ́ nígbà ẹ̀mí bàbá kọ́kọ́ sọ̀rọ̀. Bàbá sọ fún mi ó ní àwọn òfin mi rèé. Mo ní tọ́ bàbá ṣé mo lè fi tèmi kún ó ní bẹ́ẹ̀ ni jẹ́ gbọ́ mo ti ṣàlàyé àwọn òfin mi fọ́rùnmìlà ó sì ní kò sí yọ̀nù. Èmi náà ó fi òfin tèmi náà kún òfin mi tí n bá lálẹ́ fún ọ. Tí ọ bá fi lé tí ọ bá múṣẹ mo lè ta ọ láṣẹ. Ok ó ti yé ọ̀rọ̀ ti yé mi ọlọ́run jẹ́ pẹ́ fún ọ. Àṣẹ. Àṣẹ gan. Báwo ni kí wọ́n bẹ̀rẹ̀. A ti bẹ̀rẹ̀ fánẹ́ẹ̀nù kò lè tó bá wọn tèmi kan ní pé ọmọkùnrin yìí ojú rẹ̀ le ń ṣe àwàdà o ojú rẹ̀ le o. Ìyé máa rẹ́ nígbà wọn. Ṣé wọ́n ṣe bí tìtìrì sí gbogbo àwọn tí yẹn. Ẹ̀yin tẹ́ sọ pé ojú mi le ṣé ojú mi máa dẹ̀ ni kí ojú mi máa dẹ̀ kẹ́. Ojú rẹ̀ le ìwọ́tọ̀ lọ lẹ́bí ńlé tó wà lọ lè ní ọ̀pẹ́ lọ lè pa pẹ́pẹ́yẹ lọ lè mú màálù wá tí ì ní ọgbà díẹ̀ tí ọba dẹ́rù rẹ̀ wò Ọ̀rúnmìlà ó fà ó fàṣẹ o. Ṣé ibi pé ọgbà nǹkan yẹn fẹ́ dajẹ. Tí wọ́n bá gbà tí wọ́n bá fẹ́ dajẹ yóò bí inú. Ṣé ọ ní fi hàn mí kọjọ́ ṣe nǹkan. Tí wọ́n bá di dọ̀gá ńkọ́. Ì tí ì lè dọ̀gá. Ẹ̀yin dọ̀gá. Ọ̀ ṣáàṣì kọ́kọ́ ti ṣe lọ́dọ̀ mi ní. Ẹ̀yin tí gbàjúmọ̀ kan lọ tí ọpọ tí ìbá wa máa ń ṣe àṣàìdì nǹkan. Ọmọ ṣàṣàìdì. Ìyí máa ń ṣàṣàìdì ṣé ẹ gbà lọ́wọ́ mi. Ṣé ọmọ ṣàṣàìdì lẹ́yìn mi. Ìyí ní ṣàṣàìdì máa tẹ́ ẹ̀ náà kọ́ṣẹ́.